Àti mo sọ yóò jẹnu mi lọ tòótọ́. Àgbàlagbà tó mọ báwo ni mo fẹ́ pè òye náà? Àgbàlagbà tí tó mọ lágbà orí ọmọ tuntun wọ́. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ̀yin fáǹsì mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ bá ń bẹ Alàgbà Gabriel kàn jọ̀ọ́ kàn dáríjì mi. Ẹ̀yin ẹ ṣe onímọ̀ ẹ ṣe ẹlẹ́bi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ kẹ́ bá mi bẹ̀ wọ́n pé kàn dáríjì mi mo ní ṣe bẹ́ẹ̀ mọ́. Àwọn náà mọ̀ pé ìjà wọn lèmi náà ń gbè. Òun ṣe ẹnìkan tó bá ń ṣe wúmọ̀ tó tó tiẹ̀ tó ṣe fún olórí burúkú òun ló kọ̀ sí ẹ̀ ẹ má bínú irú òde ní wáyé mọ́. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run gẹ́gẹ́ bí Aunty Ramota sì sọ mo fi ẹ jọ̀ọ́ ẹ má bínú torí t'Ọlọ́run ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ó ní tí èèyàn bá mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ ẹ jọ̀ọ́ títí torí t'Ọlọ́run wúmà yẹn òun ló ń trigger Aunty Ramota pé àwọn máa kọ́lé yẹn fún wọn kó máa wọrí kíníkan kó máa bà Agbala Gabriel jẹ́ kankan oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn Aunty Ramota kan tó bá dẹ̀ sọ sí wọn lẹ́nu ló máa sọ nǹkan tó bá sọ lẹ́nu ló máa sọ àgbàlagbà bẹ́ẹ̀ yẹn lè wá sọ pé kò báyìí mo ti wá wọn débi tó ń lọ máa ń wá sí mi rí wọn mo ti wá wọn pé wúmà ẹ wọn máa ń láti bọ́ síta wá sọ ti tẹnu wọn ẹ jọ̀ọ́ torí ti t'Ọlọ́run ẹ jọ̀ọ́ torí mo rí pàrọ̀ wọ́n ti ń gbé wọ́n ti ń follow wọ́n ti ń report wọ́n ti ń ṣe wọ́n ti ń ṣàwé mi ò sí pé bàtí máa ta ìṣẹ̀lẹ̀ bọ́ kó lè ṣẹlẹ̀ sí Aunty Ramota kí má dá sí kí má sọ sí àdèmá kọ́ṣọ̀ wọn bọ̀ àti àgbàlagbà ni wọ́n ọ máa ṣe 50 years nínú mọ́ọ̀tì ọjọ́ ló máa ṣe 50 years náà June 13 Aunty Ramota máa pé 50 years so ọmọ 50 years ọmọ 30 years ẹni pò ju àwọn lọ ní mo lè bá wọn sọ̀rọ̀ bọ̀ tí báyìí pé mo wá bẹ́ẹ̀ ni màá kọ́ṣọ̀ wọn bọ̀ mi ò sí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run mo bẹ̀ gbogbo ẹ̀yin àtẹ̀yìntẹ̀ wa lóyìnbó àtẹ̀yìntẹ̀ wa Nàìjíríà ibi kí tó bá òkè wa ẹ jọ̀ọ́ títóbi Ọlọ́run mo fi bẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ dá ìjà àti ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ jọ̀ọ́. Ibi báyìí ni a wà lọ́jọ́ yẹn Èbúté Castle ló pe Aunty Ramota torí oníṣẹ́ tó fẹ́ ṣe so pé kó wá gba inú owó iṣẹ́ yẹn àti ẹran ọdún pẹ̀lẹ́mi náà so àdẹ̀dẹ̀ bí báyìí mú máa yí àmọ́rí from nowhere ó ṣe bí fáǹsì wa tó wá kí Aunty Ramota even though Aunty Ramota gan dá lóhùn lọ́jọ́ yẹn mo dẹ̀ sọ fún máa yẹn pé ara ń kọ wọ́n pé wọn ò sí ní good mood mú máa yẹn wá ní Aunty Ramota nǹkan tó ṣẹlẹ̀ tí Aunty Ramota fi sọ̀rọ̀ ni pé Aunty Ramota ń fẹjọ́ sùn Èbúté Castle pé àwọn èèyàn lọ ń ba òun jẹ́ lọ́dọ̀ Agbala Gabriel pé kó má ba òun kọ́lé òun pé ṣèbí òun ń ṣiṣẹ́ ṣé ó ti yẹ yín pé wọ́n ń ba òun jẹ́ lọ́rọ̀ ẹni à ń gbọ́ tí à ń listen fún pé nǹkan tí Aunty Ramota sọ Èbúté Castle ló ń sọ pé Agbala Gabriel pé kọfí àwọn èèyàn tó lọ ń bá yín jẹ́lẹ̀ fún Agbala Gabriel pé Agbala Gabriel ní issue tó ń settle lọ́wọ́ pé kọ́ máa wọrí pé Agbala Gabriel sì máa rí wọn ẹ̀jẹ̀ tí mọ Aunty Ramota pé one way travelling asọ̀rọ̀ sọ́bótò ṣó ti yẹn nǹkan tí èèyàn bá sọ sí wọn létí ni Aunty Ramota máa ń sọ so woman yìí ló ti ìgbà tí Aunty Ramota ẹjọ́ yẹn ni woman gbọ́ níbi tó dá dúró tiẹ̀ sí pé Aunty Ramota tẹ́ bá wọnú fídíò yẹn máa gbọ́ tí woman yẹn sọ pé èèyàn máa wọrí t'Agbala Gabriel bàbá yín kọ́lé yẹn òun lòun máa bá yín kọ́ pé ṣèbẹ́yìn náà pé kìnìkan Aunty Ramota àwọn pa iṣẹ́ tóun ṣe ṣáà ni òun fi ra ilẹ̀kùn pé kò já ń ṣe pé Alàgbà Gabriel ló ra ilẹ̀kùn fóun pé bọ̀ Alàgbà Gabriel ló bá òun kọ́lé ibi tí Aunty Ramota ti sọ̀rọ̀ Alàgbà Gabriel ní dáadáa wọ́n máa yàn post fídíò ẹ̀ torí ibi tí Aunty Ramota ti sọ̀rọ̀ tó ti ṣépè táwọn èèyàn tó bí àwọn ṣépè fún Agbala Gabriel ẹ ti mọ̀ Aunty Ramota ibi tó tẹ́bá lọ ń wo fídíò Aunty Ramota ń gbà mí tọ́bá ní kò sàn kọ́ báyìí kan mí lọ́ máa sọ ṣé ó ti yẹ ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni à ń bẹ̀ à ní bẹ́ẹ̀ kẹ́ ka ọ̀rọ̀ Aunty Ramota even though gan àwọn management Agbala Gabriel pè àwọn gan wọn believe ọ̀rọ̀ yẹn wọ́n wò pé ṣé Aunty Ramota máa sọ orú nǹkan báyìí ibi tí Aunty Ramota ti sọ ọ̀rọ̀ gidi mú máa olórí burúkú tí tó máa gbé sójú fídíò yìí lórí ìkọ́dù wa ní ọ̀nà àwẹ̀ tí a mọ̀ rí and this public insult tó bá dàbí pé àwọn Aunty Ramota wa ń lọ bìkan gbà mí tí wọn gbà káwọn fáǹsì ṣe fídíò àwọn iná lọ tún máa bọ́ sàn láì pé Aunty Ramota yẹn ó ti burú jù ó ti ṣe kìnìkan pé ó ń ṣe pé ó ń ṣe gbá kan ẹ̀dẹ̀ dúró tí ibi táwọn èèyàn ti ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ṣe fídíò ibi tí ìyá yìí ti sọ̀rọ̀ dáadáa nípa Agbala Gabriel ó gé bíbẹ̀ kúrò ó wá post ibi tí Aunty Ramota ti ń ṣe pé Aunty Ramota ní pé wáyé táwọn èèyàn ṣe máa bà òun jẹ́ fún Alàgbà Gabriel pé ìgbà t'Alàgbà Gabriel ṣe birthday àwọn lọbẹ̀ àwọn náwó pé owó tuntun pé àwọn ná pé Alàgbà Gabriel tún fún àwọn lówó gbogbo nǹkan yẹn ẹni yẹn yọ kúrò ńbẹ̀ ibi tí Aunty Ramota ti wá ṣe pé ó wá post ẹ̀ so ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ̀bẹ̀ ẹni mọ̀ pé ẹ máa bọ̀ báyìí ẹ bẹ̀ àwọn fans ẹ máa bọ̀ báyìí
ẹ bẹ̀ àwọn fans ẹ kúnlẹ̀ kẹ́ bẹ̀ wọ́n gidi pé kó má bínú. ẹ jọ̀ọ́ nítorí ẹ tọ́lọ́. bẹ̀rẹ̀ kẹ́ bẹ̀ Àgbàlá Gabriel lọ pé kó má bínú. Àgbàlá Gabriel ẹ má bínú nǹkan tí mo ṣe ẹ má abẹ́yìn o. àwọn tí mo nǹkan tó ṣẹlẹ̀ mo bú Àgbàlá Gabriel o mo máa yan olórí burúkú ni o òun ló ń fídíò wa o àmọ́ ń pa mi bú Àgbàlá Gabriel mo yọ wà yẹn torí olórí burúkú ni nǹkan ọ̀tọ̀ náà máa sọ ọ̀tọ̀ ní iná tó máa sọ mo yọ wà yẹn mo bú wọn o ẹjọ́ mo àtúbà mi fẹ́ sọ̀rọ̀ Yorùbá yẹn. ẹni kọ́ dáríjì mi ẹ dáríjì mi ẹ̀ṣẹ̀ tí bá ṣẹ̀yìn kẹ́ dáríjì mi ẹ̀yin ọmọ Nàìjíríà rere nǹkan tí bá ṣe kẹ́ dáríjì mi nǹkan tí ń bá ṣe mi ò ní ṣe nǹkan tí ń bá tò mi ò ní ṣe ẹjọ́ ẹ dáríjì mi ẹ bá ń gbé Àgbàlá Gabriel nìkan dáríjì mi mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹjọ́. ẹ̀yin èèyàn ẹjọ́ ní ìsìtorí tìtọ́ lọ́hùn ṣẹ́rí nǹkan báyọ̀ lè ṣẹlẹ̀ tí mo jẹ̀ máa wà pẹ̀lú Aunty Ramota bí ò tẹ́ ń ṣe gbogbo ìgbà kí mo má lè sọ sí ṣe get even kí Àgbàlá Gabriel even kan máa ń sọ̀rọ̀ ẹlẹ́dàá wọn ń jà in the sense dàgbà tí wọ́n ṣe fídíò tó gbé Aunty Ramota náà wẹ̀ èmi ò sí ń bẹ̀ but despite that pé mi ì sí ń bẹ̀ bọ̀ àbúrò mi tó ń tẹ̀lé wọn tí mo béèrè pé kí ló ṣẹlẹ̀ tó explain àwọn nǹkan kan fún mi pé kódà àwọn ọmọ kó ṣe fídíò ànìkan tó bí ọ̀rọ̀ yẹn jáde tó ṣàlàyé fún mi pé ni mo fi jáde lánàá yẹn ni mo fi ṣe fídíò despite that pé mo ṣe fídíò pé báyìí pé kódà èjì Aunty Ramota àwọn èèyàn ní láti máa unfollow mi wọ́n ní láti máa report page mi tí mi ò jẹ mọ́wọ́ tí mi ò mẹsẹ̀ ẹ lè expect pé kí ẹyẹlé bá onílé jẹ kó bónílé mu kó wá dọjọ́ kó wá yẹrí no in any situation mi mo rí the type of person Aunty Ramota jẹ ẹni tó bá ń ṣẹlẹ̀ màá try láti address ẹ náà ni tó bá jẹ́ pé mi náà ni mo wà pẹ̀lú yín tí kò sí ẹni tẹ́ bá ti mọ̀ kò sí nǹkan tó bá lè happen sí ibù káwọn èèyàn kọ̀yìn sí màá rí try láti guide nǹkan tájọ wà fúnra wa fún ni nǹkan tó bá fi sọ pé èèyàn láṣọ èèyàn nìyẹn kágbára Gabriel má sọ kói ẹlẹ́dàá Àgbàlá Gabriel ó ti jà fún Àgbàlá Gabriel bọ̀ mo fẹ́ kí Dáre wá kó wá sọ bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ Aunty Ramota jẹ́ kó máa ń mi pé ibi tí àwọn ti sọ tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ẹni yẹn kọ̀ tiẹ̀ nǹkan tó mú ọ̀rọ̀ wá pé ṣẹ́gbàrá Gabriel ló ra géètì yẹn fún àwọn ni ẹni yẹn kọ̀ tiẹ̀ ìyẹn wúmọ̀ àgbàlagbà yìí ní sì gbàgbé orúkọ wọn màmá post fọ́tò wọn wúmọ̀ tẹ̀lé lórí screen pẹ̀lú account number Facebook and wọn tẹ̀rí àwọn lọ́lọ́ post Aunty Ramota ọ̀nà àwí ẹ̀ wọ́n dẹ̀bi lọ pé ṣé kò pẹ́ ṣe fídíò àǹtí tó bá ti ń sọ̀rọ̀ àsọ̀rọ̀ sọ́pọ́tò ni kò mọ̀ kan tó sọ ń gbà gan máa ń sọ̀rọ̀ off key ni